ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ló tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó ṣàn ní Káfárì kó wá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù ní Káfárì kó wá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ ńlá bàbá mi lọ, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ ẹran lọ, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ ẹyẹ lọ, ẹ̀jẹ̀ tata sílẹ̀ lórí igi Káfárì ni mo pè sójú iṣẹ́, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó lọ tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó ṣàn ní Káfárì kó lọ tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó lọ tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù ní Káfárì kó lọ tú mi sílẹ̀ o, kó lọ tú mi sílẹ̀, kó wá tú mi sílẹ̀, kó wá tú mi sílẹ̀, kó wá tú mi sílẹ̀ o, kó wá tú mi sílẹ̀, kó wá tú mi sílẹ̀, kó wá tú mi sílẹ̀ o. Ó yà lẹ́nu ìsọjí la bá wọlé, bẹ́ẹ̀ ni agbára ìsọjí ọdún 1930 wà lójú iṣẹ́. Ọlọ́run ìgbàanì ó kú iṣẹ́, agbára ìgbàanì mo gbé ọ̀gá tó kúrò lójú iṣẹ́, tó ń ṣe àtìlẹ́yìn, tó ń jẹ́ èmi ni àní tí ń jẹ́ èmi ni nínú ayé mi. Ta ni mí, ta ni ràn mí, ta fi pè mí o lọ́mọ Ọlọ́run, ta ni mí, ta ni ràn mí, ta fi pè mí o níránṣẹ́ Jésù. Gbọ́, ta ni mí o, mo ní ta ni ràn mí, ta wá fi pè mí o lọ́mọ Ọlọ́run, ta ni mí, ta ni ràn mí, ta fi pè mí o níránṣẹ́ Jésù. Ìbá má sí agbára ìpè ọdún 1928, ta ni mí, ìbá má sí májẹ̀mú ọjọ́ ìwàsáyé Jésù Kristi, kí ni ìbá jẹ́? Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àtìlẹ́yìn rẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún èmi ni tí ń jẹ́ èmi nínú ayé. Òpè ni mí o, ṣùgbọ́n ọba tó ń fi òpè dààmú ọlọ́gbọ́n òun ló gbé nínú ayé mi. Ọgbọ́n mi kọ́, òye mi kọ́, agbára mi kọ́, ìmọ̀ Ọlọ́run ni. Lórí àdúrà ọjọ́ ìbí tí èmi àti ẹ̀yin wà la ṣì ń lọ nínú rẹ̀, ṣùgbọ́n lénìí à ń lọ nínú májẹ̀mú ìlà kíkọ. Tàbá ń sọ lórí májẹ̀mú ìlà kíkọ, à ń sọ lórí àṣẹ tí Ọlọ́run fi sílẹ̀ fún Ábúráhámù láti ṣe fún àwọn ọmọ rẹ̀, tó jẹ́ pé ó dẹ̀ jẹ́ dandan fún àwa Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni láti ṣe. Wọ́n ṣe fún wọn, wọ́n ṣe fún èmi. Gbọ́, ní ibi tí àwa ti wá wọ́n máa ń ṣe ìnà fún obìnrin, ó jẹ́ dandan, ṣùgbọ́n ojú ti là, àbí ká sọ wípé ìmọ̀ ti lọ síwájú sí, kò sí ìnà fún obìnrin mọ́. Ṣùgbọ́n àdúrà ìní wà fún àwọn èèyàn, ọkùnrin ni ẹ́, obìnrin ni ẹ́, tí wọ́n ṣe ìnà fún wọn, àbí abẹ́ ìyá tí wọ́n ṣe ìnà fún ní àgbàtà ti bí ọ jáde. Jẹ́ kí ìyè kó ṣí nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlá, gbọ́ ohun tó sọ. Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlá, gbọ́ ohun tó sọ. Má bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé, nítorí náà kí ìwọ kí ó máa pa májẹ̀mú mi mọ́, ìwọ àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran ìran wọn. Èyí ni májẹ̀mú mi tí ẹ̀yin ó máa pamọ́ láàrin tèmi tìyín àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Gbogbo ọmọkùnrin inú yín lẹ́ ò kọ ní ìlà, ẹ̀yin ó sì kọ ara yín ní ìlà. Òun yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi tìyín. Ẹni tí ó bá jọ ọmọkùnrin ní ìjọ mẹ́jọ nínú yín ní a ó kọ ní ìlà. Gbogbo ọmọkùnrin ní ìran ìran yín àti ẹni tí a bí ní ilé tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò
tí kì í ṣe irú ọmọ wọn. Gbọ́ o, Ọlọ́run ló pàṣẹ fún Ábúráhámù lórí ìlà kíkọ, èyí tí wọ́n ti ń ṣe láti ìgbà yẹn wá títí di bí a ṣe ń sọ. Ǹjẹ́ o mọ̀ wípé àwọn kan tún lọ nínú ọgbọ́n òkùnkùn, wọ́n tún fojú sí abẹ́ májẹ̀mú láti fogun jà àwọn kan. Ogun tẹ́lòmíì ń jà, ogun ilẹ̀ ọjọ́ kẹjọ ló ń jà o. Inú ìgbèkùn tẹ́lòmíì wà, inú ìgbèkùn májẹ̀mú ilẹ̀ ọjọ́ kẹjọ ló wà o. Wọ́n ti fi bọ ògo ọ̀pọ̀lọpọ̀ jẹ́, wọ́n ti fi ní ọ̀pọ̀lọpọ̀ lára. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ, ẹnìkan wà tó lè tú èmi àti rẹ sílẹ̀. Èyí ni Jésù Kristi tí a gbé kọ́ sórí igi. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ọ, fún mi. Ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ lọ, ó fi ṣe ìràpadà wa, ó fi san gbèsè, ó fi tú wa sílẹ̀. Ìyẹn bí iyè rẹ bá ṣí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa lénìí nígbà tí a bá rí ìdojúkọ kan, gbọ́, ibi tí ò ti sí ìrànlọ́wọ́ là ń wá ìrànlọ́wọ́ lọ. Bíbélì wípé ègbé ni fún àwọn tó wá ìrànlọ́wọ́ lọ sí Íjíbítì. Ègbé ni fún wọn. Ìwọ tó jẹ́ wípé ilé yẹ̀mí wò ní ìrànlọ́wọ́ rẹ wà. Ìwọ tó jẹ́ gbódìgbà tó bá dọ̀dọ̀ nífá ọlọ́pẹ̀lẹ̀ aláàfáà, àwọn wòlíì ìkà, àwọn wòlíì èké, àwọn ṣẹ́bọ̀ṣokùnkùn wòlíì, kó tó kọ̀rọ̀ ayé ẹ̀ tó lè ní ìyanjú, jẹ́ kí iyẹ̀ kó ṣí. Wọ́n fi ó jẹun ni. Bẹ́ẹ̀ ni, wọ́n fi ó jẹun ni. Èèyàn kan, ẹnìkan tó ní ipá àti agbára láti tú wa sílẹ̀, òun ni Jésù Kristi. Ó ní a fi orúkọ kan fún wa tí ó ju gbogbo orúkọ lọ, wípé ní orúkọ Jésù Kristi ni kí gbogbo eku kó máa wólẹ̀, kí gbogbo àwọn sì máa jẹ́wọ́ ẹ̀mí Olúwa. Kí ló dé tó wá gborúkọ yẹn? Kí ló dé tó ń ṣiyèméjì? Kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ kó dìgbà tó bá pe bàbá ẹ̀ ló máa, ìyá mi nǹkan kan máa ń ṣẹlẹ̀ báyìí, ìyá ẹ̀ náà ẹni tó yẹ kó sì máa sùn a tún gbé ọjà àgbè sórí, a máa yalé kiri. Ọmọ mi wà níbi kan báyìí, ìlú báyìí, àlá báyìí ló sọ pé òun lá, nǹkan báyìí ló sọ pé òun. Kí ló dé tó lọ lórí ikún rẹ̀? Ìwọ náà ó dìgbà tó bá dọ̀dọ̀ wòlíì tí wòlíì bá dà wọn balẹ̀ fún ẹ, tó dà wọn bolẹ̀, ìran tí ò sí gbọ́, jẹ́ kí iyẹ̀ kó ṣí. O ní ẹ̀tọ́ láti bá Ọlọ́run sọ̀rọ̀. Kò dìgbà tí wòlíì kan bá tún ẹ̀ jẹ, kò dìgbà tí aláàfáà kan bá tún ẹ̀ jẹ, kò dìgbà tí babaláwo kan bá ní kó lọ mú gbá wá, kó lọ mú àgbo wá, owó tó yẹ kó fi jẹun. Iye ọ̀pọ̀lọpọ̀ òṣì, jẹ́ kí n sáré ṣe ẹ níyè kan. Nígbà tó lọ sọ́dọ̀ babaláwo, gbọ́ o, wọ́n ní kó lọ mú ṣu 5, ìgò epo 2, máa gbọ́ o, kó fi iye owó báyìí sí pẹ̀lú àkùkọ adìyẹ. Tí iye ò bá ṣí, ó yẹ kó mọ̀ pé ó ti pèsè iyán sílẹ̀ fún babaláwo. Epo tó mú lọ àtàdìyẹ òun lẹ́ran, owó tó mú lọ lánàá fẹ́rẹ̀ èlò láti pèsè oúnjẹ fún ara wọn. Ṣùgbọ́n ẹni tí mo ń sọ fún ẹ, òun ni Jésù Kristi. Jésù kò gbowó, Jésù kò gbowó, Jésù kò gbowó lọ́wọ́ ẹnìkan, hallelujah, kò gbowó, ọ̀fẹ́ ní ìgbàlà. Gba Jésù Kristi yẹn, òun ló lè bá ẹ ṣe ogun yẹn. Ogun inú ẹ̀jẹ̀, ìlà kíkọ ọjọ́ kẹjọ, òun ló lè bá ẹ ṣe, ẹnikẹ́ni ò lè bá ẹ ṣe. A lọ nínú àdúrà báyìí. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí nínú ìwé Genesis orí 13 ẹsẹ̀ 2. Mo lọ lé ẹgbọ́ o, ìlà tí a kọ fún ọ, èyí tí àwọn òmíràn ìdílé mú nínú ohun ara rẹ, tí wọ́n fi ṣeṣẹ́ lòdì sí ògo àti àyànmọ́ rẹ, èyí tó wá sílẹ̀kùn ayé rẹ sílẹ̀ fún wàhálà àti ìdààmú lábẹ́ májẹ̀mú yẹn lẹ́nu. Ẹ̀jẹ̀ orí igi àgbélébùú ó yá kó lọ tú ọ sílẹ̀ lórúkọ Jésù Kristi. Ọwọ́ àwọn alágbára tí wọ́n gbé ọ fún láti kọ nílà, èyí tó ti lo àǹfààní yìí láti gbọ́ ògo lọ́wọ́ rẹ, èyí tó lo àǹfààní yìí láti gbé ìkorò àti ìdààmú sínú ayé rẹ, èyí tó lo àǹfààní láti jà ọ́ lólè ara àti ti ẹ̀mí, èyí tó wá fi ń rí ara rẹ wípé ń bá obìnrin lò àbí ọmọkùnrin ní àjọṣepọ̀ lójú oorun, èyí tí ò jẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ nínú ayé rẹ ní abẹ́ ìṣàkóso ọwọ́ àwọn alágbára. Lẹ́nìí, orúkọ Jésù Kristi tó ju gbogbo orúkọ lọ, ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ nípasẹ̀ ìlà tí a kọ fún ọ, èyí tí àwọn òkùnkùn ìdílé lò láti fi ju ògo
ìwásáyé rẹ, ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ, èyí tí wọ́n lò láti fi sìn ọ́ wọnú májẹ̀mú ìkorò àti ìdààmú, èyí tí ò fi ààyè fún ọ láti tẹ̀síwájú nínú ìlépa rẹ láyé. Gbọ́, mo pe ẹ̀jẹ̀ tó kó sílẹ̀ lórí igi Káfárì, ẹ̀jẹ̀ Jésù Kristi tí a dá sílẹ̀ lórí igi Káfárì, mo pè sóbi iṣẹ́ lẹ́yìn ní abẹ́ ìmájẹ̀mú wọ̀nyí, èyí tó di ọ́ tó di ògo, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbọ́, ẹ̀jẹ̀ ọjọ́ kẹjọ tí a gbà lára rẹ pẹ̀lú orúkọ ìyá rẹ, èyí tí wọ́n fi ṣe àṣeparí iṣẹ́, èyí tó ń jẹ ọ̀nà rẹ láyé, èyí tó wá mú ọ lọ́dẹ aláwo tó rí ìyá rẹ gẹ́gẹ́ bí àjẹ́ nítorí pé a ti lo orúkọ ẹ̀ gẹ́gẹ́ bí èjìtì láti parí iṣẹ́ ayé rẹ. Lónìí lábẹ́ májẹ̀mú wọ̀nyí, ẹ̀jẹ̀ orí igi àgbélébùú ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Ìwọ etí tó ń gbọ́ mẹ́, ẹ̀jẹ̀ ìlà kíkọ ọjọ́ kẹjọ, èyí tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n fi lo májẹ̀mú ẹ̀jẹ̀ ọjọ́ ìwásáyé pẹ̀lú rẹ̀ láti jà ológun, èyí tó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí rẹ̀, èyí tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè nínú ayé rẹ̀, èyí tó fi ayé rẹ̀ sínú májẹ̀mú àìsàn, èyí tó jẹ́ pé onírúurú àìsàn ló máa ń jọjú nínú ayé rẹ̀. Bí nǹkan bá jáde lóṣù, ọ̀tọ̀ nílé tó máa jáde lóṣù tó bọ̀. Gbọ́, ní abẹ́ májẹ̀mú àti ìgbèkùn yẹn, lẹ́nìí Ọlọ́run ìpè Ayọ̀ Babalọ́lá ó yọ kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo àṣeparí iṣẹ́ etí ìbòjì òkú, èyí tó fi májẹ̀mú ẹ̀jẹ̀ ọjọ́ kẹjọ rẹ ṣẹ, èyí tí ó wá sójú òkú ní ìwà láàyè, lóòótọ́ la rí ọ gẹ́gẹ́ bí alààyè ṣùgbọ́n nínú ẹ̀mí o ti kú, èyí tí yóò jẹ́ kí o ní èrò rere sí ara rẹ láyé, èyí tí iyè rẹ ò fi ṣí sí ohun pàtàkì kan gbòógì láti ṣe láti lè dín láláyé. Gbogbo àṣeparí iṣẹ́ yìí pẹ̀lú májẹ̀mú ẹ̀jẹ̀ ọjọ́ kẹjọ rẹ ní abẹ́ ìṣàkóso iṣẹ́ ìgbéni àgbélébùú tó ń tẹ̀jẹ̀ lẹ́yìn ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo iṣẹ́ ibi tí wọ́n á fi orúkọ ọjọ́ kẹjọ rẹ ṣe pẹ̀lú ọ̀pẹ tó ti kú wípé ọ̀pẹ tó ti kú ò kì í yọ tuntun, èyí tí ò jẹ́ gbogbo tó ń jáde nínú ayé rẹ, èyí tí àwọn ẹlẹgbẹ́ rẹ fi ń gba ìtàn tí ò sí ilé olórí, èyí tí wọ́n fi ń wẹ̀ bẹ́ẹ̀ ni pé ò tiẹ̀ ní èrò rere gidi lọ́kàn, èyí tí wọ́n fi ń wẹ̀ bẹ́ẹ̀ ni pé ò tiẹ̀ lè ṣe nǹkan rere láyé. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè lẹ́ni, gbogbo iṣẹ́ yẹn ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá kó bàjẹ́ lórí rẹ bẹ́ẹ̀ láti èní lọ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, mo tún jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrújú tó rí àkúgbà, mo ṣògo ní abẹ́ àgbélébùú níbi tí a gbé Jésù Kristi Olúwa kọ́ sí. Mo tún jáde sí ayé rẹ wípé bí ó ṣe wù kí alágbára ilé rẹ ó ní agbára tó, bó ṣe wù kí ọ̀mọ̀ràn ilé rẹ kó mọ̀ tó, lẹ́ni gbogbo ipá wọn, èrò wọn, ìmọ̀ wọn lórí rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá kó sọ wọ́n dasán lórí rẹ bẹ́ẹ̀. Ìyanu Ọlọ́run kó sì ṣẹlẹ̀, kó rí òkú Ọlọ́run bẹ́ẹ̀ lolúwa wí, kò sì yí padà. Àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀. Jésù Kristi ipá àti agbára wa. Àmín.